80. Asaph náà ló kọ o. Asaph náà ló kọ Psalm 80 nígbà tí Ísírẹ́lì wà nínú ìṣòro ńlá gidi. Òun ni kó tó di pé àwọn Assyrian kó wọn lọ pátápátá tí ò tiẹ̀ wá sí nǹkan kan tó kù. Àkókò yẹn ni Asaph kọ nǹkan tó wà ní Psalm 80. Psalm 80 Asaph ké pe Ọlọ́run wípé kí Ọlọ́run kó dìde, torí tọ́lọ́run ò bá dìde nǹkan á bàjẹ́ pátápátá. Àdúrà fún ìràpadà òun ni Psalm 80 o. Wọ́n ń wá pé kí ojú rere Ọlọ́run kó tún lè padà sí Ísírẹ́lì. So time national crisis ni tí gbogbo nǹkan tó bàjẹ́. Ní àkókò yìí àwọn tension pé Israel wọ́n pínra wọn sí méjì. Àwọn 10 àwọn kan wà 10 tribe 10 tí wọ́n kóra wọn papọ̀. Àwọn ó wá kù àwọn méjì àwọn yẹn wà lọ́tọ̀. So àwọn 10 tó kóra wọn papọ̀ yẹn àwọn ló pọ̀ jù. Àwọn ni Asaph máa ń pè wọ́n ní Ephraim, but àpapọ̀ gbogbo Israeli Bible máa ń pè wọ́n ní Joseph, torí pé Joseph ní ẹ̀ka tí Ọlọ́run tó mú jáde láti Egypt tó mú jáde wá. So nígbà bí Bible máa refer sí gbogbo Israeli bíi Joseph, nígbà bí ó lè pe àwọn ẹ̀yà 10 yẹn ó lè pè wọ́n ní Joseph, nítorí pé àwọn ọmọ Joseph ló pọ̀ jù ńbẹ̀. Tẹ́ bá wo ìbùkún tí Jacob tó fún Joseph, ìbùkún tó pọ̀ jù Joseph ló fún. Ìbùkún tó yẹ kó fún àkọ́bí ọmọ ẹ̀ Joseph ló fún, torí bàbá wọn Jacob ó fẹ́ràn Joseph ju gbogbo, kó tẹ̀ mọ́ pé òun máa tún rí Joseph mọ́. So ńgbà tó máa fi fún wọn ní ìbùkún, Joseph ló fún ní ìbùkún tó pọ̀ ju gbogbo àwọn tó kù lọ. So nínú àwọn ọmọ Joseph, Ephraim àti Manasseh wọ́n tóbi, wọ́n pọ̀ rẹpẹtẹ, àti àbúrò Joseph Benjamin. So àwọn 3 yẹn àwọn ló pọ̀ jù. Nígbà tí wọ́n tiẹ̀ ń gbé àpótí ẹ̀rí tí wọ́n ń rìn nínú wilderness nínú igbó ńgbà tó ń bọ̀ láti Egypt, àwọn 3 yìí àwọn ló máa ń wà lẹ́yìn àpótí ẹ̀rí, àwọn ló tẹ̀lé àpótí ẹ̀rí Ọlọ́run. Kẹ́lẹ̀ mọ́ bọ́n ṣe ṣe pàtàkì sí. Ṣé mọ̀ pé Joseph ti sọ fún wọn tẹ́lẹ̀ pé gbogbo àwọn òun lálàá gbogbo wọn náà lọ forí balẹ̀ fóun. Wọ́n kúkú forí balẹ̀ fún lóòótọ́, kì í ṣe kọ́kọ́ forí balẹ̀ fún in the physical nìkan, in the spiritual ni. So Joseph borí gbogbo àwọn ọmọ bàbá ẹ̀ yẹn. Joseph borí wọn. So ní Psalm 80 wọ́n pe àwọn tribe 10 yẹn, òun ni Asaph ń refer sí wípé Joseph, àti pé gbogbo Israeli pàápàá pé Joseph, nígbà tẹ́ mú ẹ̀ka yín tẹ́ mú jáde kúrò láti Egypt wá, Joseph ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó lè ṣe rí pé orúkọ Joseph òun ló ń lò ń bẹ̀ wípé Ọlọ́run ìwọ lolùṣọ́ àgùntàn o, ìwọ ló dá ìdílé Joseph, ìwọ ló dá wa kúrò, tó mú wa kúrò ní oko ẹrú láti Egypt wá. Mo fẹ́ sọ̀rọ̀ díẹ̀, ní ọ̀rọ̀ ìyànjú, mo kàn fẹ́ bóyá ìwàásù kékeré ni mo kàn fẹ́ ṣe ká tó ka Psalm 80, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì ló ń la oríṣiríṣi kọjá tó máa wá dàbí ẹni pé Ọlọ́run ò kì í gbọ́ àdúrà. Ọlọ́run ń gbọ́ àdúrà o. Ọlọ́run ò yí padà. Ọlọ́run ń gbọ́ àdúrà. A ti mọ̀ pé ẹ̀ṣẹ̀ ló máa ń fa eléyìí tó pọ̀ jù nínú gbogbo nǹkan, torí tí ò bá ti ṣẹ̀ṣẹ̀ àti wọlé fún Sátánì ó máa ń difficult, ó máa ń le. Èèyàn mìíràn lè sọ pé mi ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ ìyá ń kọ́. Kọ́lọ́ máa yẹ kéèyàn ní àwọn òbí tí ò dáa, kéèyàn má láwọn òbí tó ti balẹ̀ jẹ́, nítorí tóbi bá ti ṣeṣẹ́ ibi ìran 3 sí ìran 4 ló máa jẹ̀yà ẹ̀. Òun ni. So wàhálà ẹ̀ṣẹ̀ òun ló máa ń kó gbogbo àwọn nǹkan wọ̀nyí, ló máa ń kó sílẹ̀. Ṣùgbọ́n èèyàn lè sátọ̀ Ọlọ́run lọ wípé Ọlọ́run yìí kò kì í yí padà, ṣùgbọ́n ó máa ń yí nǹkan padà. The unchanging changer ni. Òun ò kì í yí padà, ṣùgbọ́n ó lè yí situation padà, ó lè yí ìgbà padà. Kò sí nǹkan tọ́lọ́run yìí tí kò lè yí padà. And Ọlọ́run yìí is a God of restoration. Ọlọ́run tó máa ń dá nǹkan, kò sí nǹkan tó lọ tó bọ́ tọ́lọ́run ò lè dá padà o.
kò sí gbogbo nǹkan tó sọnù gbogbo ẹ̀ lọ́lọ́run lè dá padà. Ó lè má yé wa pé báwo lọ́lọ́run ṣe fẹ́ ṣe ṣùgbọ́n òun lọ́lọ́run o, òun ni alágbára. Kò sí nǹkan tó sọnù tọ́lọ́run yìí tí kò lè dá padà. Yorùbá sọ pé ta bá ń fi ọwọ́ kan bá ọmọ wí, a tún máa fi ọwọ́ kan a tún máa fi fà á mọ́ra. Nǹkan tí Ásáfù ṣe ní Psalm 80 nìyẹn, wípé Olúwa, tẹ́ bá tiẹ̀ fọwọ́ kan, tẹ́ bá fi bá wa wí, ẹ tún fi ọwọ́ kan ẹ tún fi fà wá mọ́ra. A mọ̀ pé a ti ṣẹ̀, a mọ̀ pé gbogbo nǹkan a ṣe bó ṣe yẹ ká ṣe. Ìtìjú ti dé bá wọn, wọ́n tiẹ̀ ti parẹ́ pátápátá, nǹkan ti bàjẹ́. Ṣùgbọ́n Ọlọ́run, ẹ̀yin tún lè ṣe ìmúbọ́sípò tó padà fún Ísírẹ́lì. Ẹ̀yin náà lẹ gbin àjàrà tẹ́ ẹ gbìn, fúnra yín lẹ mú igi àjàrà yẹn mú kúrò ní Egypt fúnra yín. Dẹ̀ mú lọ sí ilẹ̀ tó dáa, níbi tó dáa. Àwọn tó lè jẹ́ wàhálà fún gbogbo ọ̀tá, gbogbo obstacle, mú gbogbo mú kúrò. Wá gbin àjàrà yẹn wá hù. Ilẹ̀ ọlọ́ràá yẹn ó rọ̀ lọ́rùn. Àjàrà yẹn wá tóbi, ó tóbi débi pé ó tiẹ̀ fún àwọn mountain ní shade gan. Àwọn òkè ńláńlá wọ́n ń gba atẹ́gùn lábẹ́ igi àjàrà yẹn bó ṣe tóbi sí ni. Àjàrà yẹn ó tóbi títí ẹ̀ka ẹ̀ lọ dé òkun. Ó sòfẹ̀, ara tu àjàrà yẹn. Gbogbo èèyàn ló wò ó pé wow, àjàrà yìí máa léso, àjàrà yìí máa dá o. Ṣùgbọ́n nígbà tó dẹ̀ mọ odi iná, ó mọ fúnra rẹ̀, ó mọ igi àjàrà yẹn. Ṣùgbọ́n nígbà tí ẹ̀ṣẹ̀ dé, nígbà tí àwọn èèyàn rẹ̀ tí wọ́n ṣe nǹkan tí ẹ fẹ́ kan ṣe, torí Ísírẹ́lì ni àjàrà náà tí Ásáfù ń sọ. Nígbà tẹ́ṣẹ̀ dé tí gbogbo ẹ̀ dé, ọgbà tó mọ yí igi àjàrà yẹn, ọgbà yẹn fọ́. Ó ní ìyá wa sọ pé ògiri àlàpà yẹn, nígbà tí odi tó mọ yí, nígbà tó dẹ̀ fọ́, ó wá di pé oríṣiríṣi ń wọlé. Ọ̀tá kan ń ṣe bó ṣe wù wọ́n ni. Kò kúkú sí nǹkan tó prevent wọn láti má wọlé mọ́. Ọ̀tá wọlé, wọ́n á ká èso ń bẹ̀, wọ́n á jókòó sábẹ́ igi àjàrà yẹn, wọ́n á gé lára ẹ̀. Ìmí gan àti ẹ̀yà ìmí àjóná. Oríṣiríṣi ni. Ẹranko náà á wọlé, á ṣe títí ẹ̀. Kò sí, ó wá open sí gbogbo nǹkan. Tá bá fi wo ara wa, nígbà tó bá wá di pé ṣèmi nìkan ni mo wà ní, kí ló dé tó gùn yìí wá le tẹ́lẹ̀ yìí gan. Ó wá di wípé eléyìí á ṣe títí ẹ̀. Sátánì kàn ní free day ni. Sátánì ò ní free day inú ayé wa mọ́ lórúkọ Jésù. So tó bá ti di pé gbogbo nǹkan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀, nǹkan tí a lè ṣe, oní Psalm 80 ń ṣe o, oní Ásáfù ṣe Psalm 80 o. Ọlọ́run kan yìí, ó ní ìrètí wa o, nítorí òun náà ló gbé ọgbà àjàrà yìí o. Òun ló dẹ̀ ń wo ọgbà àjàrà yìí o. Ó kúkú rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí. Ṣùgbọ́n tá bá lè humble, tá bá lè rẹra wa sílẹ̀, tá dẹ̀ ronúpìwàdà, kì í ṣe pé ká kàn jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ nìkan, ká má ronúpìwàdà o. Torí a máa rí Psalm 80 sìn pé ìgbà kan wà tẹ́ pé wọ́n gbàdúrà pé Olúwa dáríjì wá, ṣùgbọ́n wọ́n yí padà, wọ́n ronúpìwàdà. So Ọlọ́run ò gbọ́ àdúrà wọn. Tẹ́ bá ti gbàdúrà lẹ́ẹ̀kan pé Olúwa dáríjì mi, t'Olúwa dẹ̀ dáríjì, ó dẹ̀ tún padà lọ ṣe ẹ̀ṣẹ̀ yẹn, Ọlọ́run á kàn mọ́ wò ẹ́ ni. Tí ó bá ti sí repentance, tí ó ti sí ìrònúpìwàdà pé nǹkan yìí mi ṣe mọ́, mi tún ṣe mọ́, mi tún ṣẹ̀sọ́ Ọlọ́run mọ́. Tí ó bá ti sí ìrònúpìwàdà, èèyàn kàn máa gbàdúrà, kàn máa gbààwẹ̀, kò lọ́bi kankan o. Kò lọ́bi kankan. Àfi téèyàn bá ronúpìwàdà, repentance, kéèyàn yí padà pátápátá. Nǹkan tí mo fẹ́ kẹ́ dì mú Psalm 80 nìyẹn o. Kéèyàn yí padà pátápátá kúrò nínú ẹ̀ṣẹ̀, kúrò nínú nǹkan téèyàn ń ṣe tí kò tẹ́ Ọlọ́run lọ́rùn, kúrò. Nígbà yẹn nìkan ó ní ìtura lè dé. Ó ní Olúwa tún lè mọ odi tó wó yẹn. Ṣùgbọ́n Ọlọ́run náà ló mọ odi náà síbẹ̀ tẹ́lẹ̀. Téèyàn bá ti padà sọ́dọ̀ Ọlọ́run, téèyàn sá fún ẹ̀ṣẹ̀, Ọlọ́run á tún mọ odi yẹn, á tún mọ padà. Kò dẹ̀ sí nǹkan tó sọnù tọ́lọ́run yìí tí kò lè dá padà. Ó ń dá àkókò padà. Á dá nǹkan tó ti sọnù táwọn ọ̀tá ti gbà, á dá padà. Nǹkan tá ti rò pé
eléyìí ọ̀nà wo pẹ̀lú ọjọ́ orí mi, kò sí nǹkan tọ́lọ́run yóò lè ṣe o. Ẹ má límìtì ẹni mímọ́ jùlọ ti Ísírẹ́lì, kò sí nǹkan kan, ọlọ́run gbogbo ẹran ara ni, kò sí nǹkan tí ò lè ṣe. Ẹ wo èjì Abraham gbà tó ṣẹ̀ fún lọ́mọ. Mo ti rí ẹni tó jẹ́ 55 years old lórí òkè Sóríga, ti rí ẹni tó ju 55 tọ́lọ́run ṣẹ̀ fún tó dẹ̀ ṣe fún lọ́mọ. Kò sí nǹkan tó sọnù tọ́lọ́run ò lè dá padà o. Ṣùgbọ́n aláti padà wá sọ́dọ̀ ọlọ́run lóòótọ́ àti lódodo, ká yí padà pátápátá. Ká mọ́kàn sọ pé à ń gbàdúrà tá a dẹ̀ rí ìyípadà, ká lọ wò pé olúwa níbo ni mo ti ṣe. Ọlọ́run ò kì í ṣe bí o, olúwa níbo ni mo ti ṣe. Torí nígbà míì self righteousness nǹkan burúkú ni o, mi ì ṣẹ̀, mo tiẹ̀ mọ́tara mi ò ṣẹ̀. Lọ ronú ara rẹ̀, lọ ronú kò bí ọlọ́run mo mọ̀ pé kì í ṣe bí. Nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àìṣe déédéé mi ni, níbo ni mo ti ṣe olúwa. Tá bá rẹ̀ ra wa sílẹ̀ tàbí ọlọ́run á jẹ́ ká mọ ibi téèyàn ti ṣì í. Tá bá dẹ̀ ti ṣe àtúnṣe, olúwa á tún mọ odi yẹn, odi tó ti fọ́ tó wá jẹ́ kọ́ta máa wọlé kó máa ṣe bó ṣe wù ú yẹn, olúwa á tún mọ odi yẹn, á dẹ̀ tún mọ yídí wa again. So nǹkan tí mo fẹ́ ká rílì dìmú nìyẹn, wípé téèyàn ò bá yí padà sọ́lọ́run, kò sí ìgbàlà o, kò sí ìgbàlà. Ṣùgbọ́n pẹ̀lú lórí gbogbo ẹ̀, Psalm 80 messianic psalm ni o, psalm Jésù ni, àsọtẹ́lẹ̀ nípa ọmọ ọlọ́run, ẹni tí ọlọ́run fi ọwọ́ agbára rẹ̀ tó fi múlẹ̀, tó dẹ̀ jókòó sọ́wọ́ ọ̀tún ọlọ́run, ẹni tó mú ìgbàlà wá, ẹni tó jẹ́ pé òun nìkan ló lè jẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ tá a ti ṣẹ̀ ló lè jẹ́ kí ìdáríjì wà. Òun nìkan ló lè tún mú wa padà sọ́dọ̀ ọlọ́run o. Òun nìkan lolùgbàlà, òun nìkan ni olùṣọ́ àgùntàn rere, kò sí olùṣọ́ àgùntàn mìíràn lẹ́yìn Jésù Kristi. Messianic psalm ni Psalm 80. Ṣùgbọ́n mo kàn fẹ́ ká di wípé aláti yí padà, kó má di pé èèyàn kàn ń gbàdúrà tá a dẹ̀ yí padà, yíká tá à ń ṣe tí ò tẹ́ ọlọ́run lọ́rùn téèyàn dẹ̀ ń ṣe. Ká wá sọ ọlọ́run di ẹni tí ò kì í gbọ́ àdúrà. Ọlọ́run ń gbọ́ àdúrà o, ó ń gbọ́ àdúrà, ṣùgbọ́n ọlọ́run kórìíra ẹ̀ṣẹ̀, especially willful sin. Ọlọ́run ò fẹ́ rárá. So Psalm 80, mo ti sọ pé àdúrà fún ìràpadà ni, Asaph ẹ̀dẹ̀ ló kọ. Ní verse 1 ó bẹ̀rẹ̀ pẹ̀lú wípé ṣe mọ̀ pé téèyàn bá ti ṣe nǹkan tó ti wá di pé ẹ nílò ìrànlọ́wọ́, lẹ máa wá orúkọ ọlọ́run tó rílì tẹ fẹ́ fi mú ọlọ́run mọ́lẹ̀ pé ọlọ́run, I know you are this o, nǹkan tí Asaph ń ṣe nìyẹn. Asaph kì í ṣe pé ó ń gbàdúrà ara ẹ̀ o, intercessor ni Asaph o. Irú nǹkan tá à ń ṣe lórí òkè Síónì, irú nǹkan tí bọ̀bọ́ yìí, even though ẹ̀bùn orin lọ́lọ́run fún o, ṣùgbọ́n lẹ́yìn tó ti ní ìṣípayá tó ti rí ọlọ́run dáadáa, Asaph wá ti rí wípé ẹ̀ṣẹ̀ èérí òun máa ní òkè jẹ́ káwọn èèyàn gbádùn ọlọ́run. So Asaph ṣèlérí pé ó máa sọ̀rọ̀ ọlọ́run fún àwọn èèyàn ni, ó máa kọ́ àwọn èèyàn lọ́rọ̀ ọlọ́run. Ó dẹ̀ dúró as intercessor, ó ń dẹ̀ gba àdúrà, kì í ṣe ara ẹ̀. He wasn't talking about himself ní Psalm 80 o. Gbogbo Ísírẹ́lì òun ló gbé ọ̀rọ̀ wọn wá síwájú ọlọ́run. Ó dúró as intercessor ni o, ó ń gbàdúrà fún Ísírẹ́lì ni. So ó bẹ̀rẹ̀ pẹ̀lú wípé ní verse 1 ló ní fetí sí ni, ìyẹn ni pé olúwa tẹ́tí rẹ sílẹ̀ kó gbọ́ wa o, gbọ́ wa. Ó wá sọ wípé torí ìwọ ni olùṣọ́ àgùntàn Ísírẹ́lì o, very powerful name. Ṣé mọ̀ pé olùṣọ́ àgùntàn òun ló máa ń tọ́jú àwọn àgùntàn rẹ̀. Ṣé mọ̀ pé àgùntàn ò lè fúnra wọn tọ́jú ara wọn. Ẹ máa rí wọn tó bá sùn báyìí, kòkòrò máa wà nímú wọn, wọn ò lè fúnra wọn lé kòkòrò kúrò nímú wọn. Ṣùgbọ́n olùṣọ́ àgùntàn wọn á fi òróró, á ti fi epo, á fi sí gbogbo orí wọn, so that àwọn kòkòrò wọn nílé wọ inú wọn, wọn tiẹ̀ nílé jẹ wọ́n rárá. Ṣé rí àgùntàn tó bá ti ṣíìpù tó bá ti kúrò lábẹ́ shepherd ẹ̀, ó máa ń sọnù ni.
torí wọn lè dá tọ́jú ara wọn lè dá ṣe nǹkan kan. So wọ́n máa ń wà lábẹ́ olùṣọ́ àgùntàn yẹn ni, the great shepherd yẹn. Torí ẹ̀ Dáfídì ṣe sọ pé ìwọ da òróró sí mi ní orí. Ìyẹn ni pé nígbà tó da òróró sí mi ní orí, ọ̀tá kankan ò tiẹ̀ lè súnmọ́ mi, because kò sí kòkòrò kankan tó tiẹ̀ máa lè affect ẹ̀. Wọn nílé wọmú ẹ̀, wọn nílé. Ẹ lọ wo àwọn àgùntàn tó bá sùn sílẹ̀, tí wọn bá lólùṣọ́ àgùntàn tó da, kòkòrò máa wà ní gbogbo imú wọn, máa rìn ní gbogbo orí wọn ni, wọn lè lé wọn. Bí àwọn ẹranko tó kù, olùṣọ́ àgùntàn wọn á ti fi òróró sí wọn lórí láàárọ̀, á ti fòróró, á ti fi yí gbogbo orí wọn, so that kò sí kòkòrò kankan tó máa lè jẹ wọ́n run. Ẹ tún lè lọ gbọ́ Psalm 23, ó wà lórí Exceeding Great Promises. So torí ẹ̀ ní Asaph ṣe ń sọ fún Ọlọ́run sí pé ìwọ ni olùṣọ́ àgùntàn Ísírẹ́lì o. Torí ẹ tó bá jẹ́ olùṣọ́ àgùntàn, òun ni ó máa ń ṣe ìtọ́sọ́nà fún àwọn àgùntàn rẹ̀, òun ló máa ń pèsè fún àwọn àgùntàn rẹ̀, òun dẹ̀ ló máa ń dáàbò bo àwọn àgùntàn rẹ̀. So òun ló ṣe sọ pé Ọlọ́run ìwọ ni olùṣọ́ àgùntàn Ísírẹ́lì. Ó ní ìwọ tí ò ń dá Jósẹ́fù bí ọ̀wọ́ àgùntàn, ìwọ náà ló dá Jósẹ́fù ńgbà tó kó wa kúrò ní Íjíbítì bí ọ̀wọ́ àgùntàn rẹ ni wá, a dẹ̀ rọra ń tẹ̀lé ẹ, ìwọ náà ló dá wa, òun dẹ̀ ló dá wọn lóòótọ́. Lọ́sàn-án á gbé pílà fún wọn tó máa protect wọn kó òòrùn má pa wọ́n jù, tó bá tún dalẹ́ á tún gbé pílà iná fún wọn kán lè ríran, so that ẹranko kankan kò lè sún mọ́ wọn, kò sọ́tá kankan tó lè sún mọ́ wọn. Bẹ́ẹ̀ ló ṣe wọ́n lóòótọ́ nígbà tó kó wọn kúrò ní Íjíbítì. So Asaph rán Ọlọ́run létí wípé ìwọ lolùṣọ́ àgùntàn Ísírẹ́lì o, ìwọ ló dẹ̀ dá Jósẹ́fù bí ọ̀wọ́ àgùntàn, ìwọ tí ó jókòó láàrin àwọn kérúbù, ó ní tan ìmọ́lẹ̀ jáde, very powerful. Ìyẹn ni pé ìwọ ló wà ṣe mọ̀ pé Ark of the Covenant, tẹ́ bá rántí pé lórí ark yẹn wọ́n gbé àwọn kérúbù méjì, wọ́n gbé sórí ẹ̀, àárín ẹ̀ lọ́lọ́run gangan wà, mercy seat, àánú ó wà lórí ẹ̀, àánú wà ń bẹ̀. So ńgbà tí Asaph sọ pé ìwọ tó jókòó láàrin àwọn kérúbù, ìkà tó ń sọ ní pé ìwọ ni alágbára tó jùlọ, ìwọ dẹ̀ ni aláṣẹ, kò tún sẹ́lòmíràn, ìwọ náà yìí náà dẹ̀ ni aláàánú ayérayé, ìwọ ló máa ń ṣàánú fún àwọn èèyàn, ipe kó wá tan ìmọ́lẹ̀ rẹ. Ṣé mọ̀ pé ní àkókò wàhálà, àkókò òkùnkùn ni Bible máa ń pè, tí ìmọ́lẹ̀ bá ti tàn sókùnkùn kí ló máa ń ṣẹlẹ̀? Òkùnkùn máa pòórá ni. So Asaph ń sọ wípé wá tan ìmọ́lẹ̀ jáde, torí inú òkùnkùn ní Ísírẹ́lì wà lákòókò yìí Olúwa, inú òkùnkùn ni wọ́n wà o, ṣùgbọ́n ìwọ wá tan ìmọ́lẹ̀. Tó bá ti tan ìmọ́lẹ̀ rẹ jáde, òkùnkùn máa pòórá ni. Jòhánù orí 1:5, John chapter 1:5, ó ní ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀ nínú òkùnkùn, òkùnkùn náà kò sì borí rẹ̀. Tí ìmọ́lẹ̀ bá ti wà, tókùnkùn bá ti pòórá, kí ló tún kù? Àlàáfíà ló kù. So òun ni Asaph ṣe sọ àwọn nǹkan tó sọ ní verse 1 nìyẹn, láti lè jẹ́ kí Ọlọ́run lè dìde sí ọ̀rọ̀ Ísírẹ́lì. So ní verse 2 ó wá ní pé níwájú Éfrémù àti Benjamin àti Manasse, rú ipá rẹ sókè kí o sì wá fún ìgbàlà wa, torí ńgbà tán wà nínú wilderness, nínú aginjù, Éfrémù àti Benjamin àti Manasse, àwọn ni wọ́n tẹ̀lé àpótí ẹ̀rí Ọlọ́run o. Ipe wá rú agbára rẹ sókè, agbára ńlá yẹn èyí tó fi kó wa jáde kúrò ní oko ẹrú, agbára yẹn tún wá fi gbà wá lẹ́ẹ̀kan sí. Nǹkan tí Asaph ń sọ ní verse 2 nìyẹn. So ní verse 3 yẹn ó ṣe pàtàkì, nígbà mẹ́ta òun ló sọ nínú sáàmù ẹyọkan yìí, nígbà mẹ́ta. Ó ní tún wá yí wa padà. Olúwa, àfi tó bá yí wa padà o. Wọ́n ti ṣì pátápátápátá, àfi tó bá tún yí wọn padà. Ìwọ náà ló kó wọn kúrò ní Íjíbítì, ó dẹ̀ yí wọn padà ńgbà yẹn. Nísìnyí, àfi tó bá tún yí wọn padà o. Torí bọ́n ṣe wà yìí, nǹkan ti bàjẹ́ kọjá ibi tó yẹ, àfi tó bá tún wá yí wọn padà. Ó ní Olúwa tún wá yí wa padà. Both physical àti spiritual méjèèjì ni. Yí wa padà nínú ẹ̀mí, tún yí wa padà pẹ̀lú nǹkan tá à ń là kọjá báyìí. Ìgbà kó yí padà torí ìgbà burúkú ti dé bá wọn lákòókò náà. Jẹ́ kí ìgbà rere jẹ́ kó dé, ṣùgbọ́n nínú ẹ̀mí yí wa padà sí ọ. A fẹ́ yí padà sọ́lọ́run.
tó wọ́n ti sin oríṣiríṣi ọlọ́run, wọ́n ti try àwọn oríṣiríṣi ọlọ́run táwọn tọ́lọ́run lé kúrò lẹ́ẹ̀bẹ̀, àwọn tó ṣe ọlọ́run tó lé kúrò tí wọ́n ń ṣe, Israẹli ti lọ bá wọ́n ti lọ bá wọn ṣe gbogbo ẹ̀, wọ́n ti ṣe ọlọ́run ṣe fìyà jẹ wọ́n. So Asaph wá sọ pé Olúwa tún wá yí wa padà, ẹ̀yin náà lẹ yí wa padà tẹ́lẹ̀, tún wá ṣe lẹ́ẹ̀kan sí, tún wá yí wa padà Ọlọ́run, kí o sì mú ojú rẹ kí o tan ìmọ́lẹ̀. Ṣe ni pé ọ̀rọ̀ ìmọ́lẹ̀ yẹn ló tún sọ nígbà tí Aaron dẹ̀ bùkún fún wọn ní Numbers, abárántí nígbà tí Aaron máa fi bùkún fún Israeli, Numbers chapter 6 ẹ lè kà later, Numbers chapter 6 from 24 to 26, nǹkan tó fi gbàdúrà fún wọn nìyẹn pé kí Olúwa kí o mú ojú rẹ̀ kí ó mọ́lẹ̀ sí àwọn èèyàn lára, kí ó tan ìmọ́lẹ̀ rẹ̀, kí ó tàn, torí tójú Olúwa bá wà lára èèyàn, ó mìí pé Ọlọ́run bá yàn rìn nìyẹn, Ọlọ́run wà pẹ̀lú èèyàn nìyẹn, àtọ́lọ́run bá wà pẹ̀lú èèyàn pójú rere àtọ́lọ́run wọn jọ ń rìn papọ̀ ni. So Olúwa lè ṣojú rere sí wa, dẹ̀ Ọlọ́run á dúró tì wá. Ìtumọ̀ pé kọ́lọ́run tan ìmọ́lẹ̀ kó tàn sí wa nìyẹn, wípé Olúwa tún wá yí wa padà, kí o sì mú ojú rẹ kó tan ìmọ́lẹ̀, a sì gbà wá là, a ó sì gbà wá là, tó bá lè tan ìmọ́lẹ̀ ojú rẹ sí wa, a ó sì gbà wá là. Ní verse 4 ó wá sọ wípé Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ṣe ni gbogbo nǹkan tó ń sọ gbogbo ẹ̀ ló ní ìtumọ̀, kì í ṣe pé ó kàn ń sọ̀rọ̀ lásán, àdúrà tó ń gbà. Ó ní Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ìyẹn ní pé ìwọ ni alágbára jùlọ, ìwọ ni arógun má tìdí, arógun má ṣojo, ìwọ ló ti, you have never lost a war, o lose ojú kankan rí, ìwọ la wá ń appeal sínsìn, Ọlọ́run àwọn ọmọ ogun. Ó ti pé Ọlọ́run olùṣọ́ àgùntàn, ṣùgbọ́n ní verse 4 ó wá ń pe Ọlọ́run àwọn ọmọ ogun. Ó ní ìwọ ò ti bínú pẹ́ tó sí àdúrà àwọn ènìyàn rẹ̀. Ìyẹn ni pé wọ́n ti ń gba àdúrà tẹ́lẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ò gbọ́, nítorí pé wọ́n ń gbàdúrà pé Olúwa dáríjì, wá tún nǹkan ṣe, ṣùgbọ́n wọn ò yí padà, wọn ò yí padà, no repentance. Olúwa ṣàdárí ẹ̀ṣẹ̀ wa jì wá, ìwọ ló ṣàkàn bàbá wa jáde, ó yá tún wá bless wa, wá bùkún fún wa. Ọlọ́run ò dá wọn lóhùn, wá bùkún fún wa. Ṣùgbọ́n ní Psalm 80 yìí, Asaph sọ wípé a fẹ́ yí padà, a fẹ́ yí padà, a kàn fẹ́ béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ nìkan, torí a rí pé o bínú, o dáhùn àdúrà yẹn nítorí àwọn èèyàn yìí wọn ò yí padà. Nísìnyí a fẹ́ yí padà ni, a fẹ́ kó ràn wá lọ́wọ́ láti yí padà, wá yí wa padà pátápátá. Nígbà náà nìkan ni Olúwa tún lè dá sí i. Téèyàn ò bá ti ronú pìwàdà, tẹ́kàn ń béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀, tẹ́ ẹ̀dẹ̀ yí padà, ẹ̀ṣẹ̀ náà ẹ tún ṣe, ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ tún lọ ṣe, ẹ̀dẹ̀ ń gbàdúrà sọ́lọ́run, bọ́ọ̀lù ṣe fẹ́ kọ́lọ́run gbọ́rú àdúrà bẹ́ẹ̀. If you will humble yourself ni, you ask for forgiveness and then you change your ways, you have to change your way. Tó o bá change way, Ọlọ́run á kàn mọ́ wò yàn ni. So now he's appealing to the Lord of hosts, alágbára gíga jùlọ, wípé a mọ̀ pé o ti bínú, òun ló ṣe dáhùn àdúrà, ìwọ ò ti bínú pẹ́ tó sí àdúrà àwọn ènìyàn rẹ, o ti bínú sí àdúrà àwọn èèyàn rẹ. So ní verse 5 ó wá sọ wípé ìwọ ò fi oúnjẹ omijé bọ́ wọn, ìwọ sì fún wọn ní omijé mu ní ọ̀pọ̀lọpọ̀. Ìyẹn ni pé ìbànújẹ́ ńlá òun ló dé bá wọn ni wọ́n ti là kọjá. Gbogbo bọ́n ṣe ń gbàdúrà pé Olúwa dáríjì wá, wá tún gbogbo nǹkan ṣe, Ọlọ́run ò dá wọn lóhùn. Bẹ́ẹ̀ ni wọ́n ń wa omi lójú, ìyà jẹ wọ́n, bẹ́ẹ̀ ni wọ́n ṣe ẹ̀ṣẹ̀ yẹn síbẹ̀ o, wọ́n ò fẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀ o, wọ́n ń béèrè fún ìdáríjì ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ yẹn wọ́n ò fi sílẹ̀ o. Àwọn nǹkan tó ṣe lọ ń da epo sí lórí, da iyọ̀ sí, gbogbo ẹ̀ ṣì wà ń bẹ̀ o. Tẹ́ḿpìlì Ọlọ́run ṣì wà nú èrí o, ṣùgbọ́n ìwọ Ọlọ́run ṣàdáríjì wá kó dẹ̀ máa bùkún fún wa. Ọlọ́run ò dá wọn lóhùn. So Asaph sọ pé nínú ìbànújẹ́ ńlá òun ni wọ́n wà, wọ́n kàn fi omijé ojú wọ́n fi ń ṣe oúnjẹ ni, wọ́n fi ń mu omijé ojú wọn. So ní verse 6 ó wá sọ pé ó ní ìwọ sọ wá di ìjà fún àwọn aládùúgbò wa, àwọn ọ̀tá wa sì, ọ̀tá wa ò tiẹ̀ ní rẹ́rìn wa, wọn ò ní rẹ́rìn wa lórúkọ Jésù. Ó ní àwọn ọ̀tá wọn, wọ́n sì ń rẹ́rìn nínú ara wọn. Ìyẹn ni pé àwọn ìlú tó wà lágbègbè wọn, wọ́n kàn wá ń bá wọn jà anyhow ni,
Israel tó jẹ́ pé ẹ̀rù wọn máa ń bà wọ́n tẹ́lẹ̀ tí wọ́n á sọ pé Ọlọ́run wọn wà pẹ̀lú wọn o wọ́n ti máa ń san tribute fún wọn ni láyé ìgbà David àti Solomon. Àwọn orílẹ̀-èdè tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn gbogbo wọ́n á tún wá máa san ìṣákọ́lẹ̀ ló ń pe tribute, wọ́n á tún wá máa san fún ọba Israeli. But nígbà tó jẹ́ pé ògiri àlàpà tọ́lọ́run fi àmì odi tọ́lọ́run máa yí wọn, ẹ̀ṣẹ̀ ti wó dànù. So oríṣiríṣi àwọn ìlú kan ń wọnú wọn láti wá máa bá wọn jà ni. Ogun ṣáá ni délé tán ti ẹ̀mọ́ tán múra àkàndé bá wọn, kò kúkú sí protection. Ẹ̀jì yẹn ti kúrò kátẹ́ṣẹ̀ máa ń ṣe nìyẹn. Ó ló wá sọ wọ́n di ìjà fún àwọn aládùúgbò wọn, àwọn ọ̀tá wọn wọ́n kàn fi wọ́n rẹ́rìn-ín ni nínú ara wọn, wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́. Ìwọ náà lọ bẹ̀ ó jẹ́ lọ káwọn ẹrú ń bẹ̀, tá bá ti sìn kan oko wọn tán, tá bá ti harvest ẹ̀ lọ gba gbogbo ẹ̀, wọn lágbára mọ́. Ọlọ́run wọn ti kẹ̀yìn sí wọn. Ọlọ́run wa ò ní kẹ̀yìn sí wa lórúkọ Jésù o. Nǹkan tí ó ṣẹlẹ̀ sí wọn nìyẹn o ní verse 6. So ní verse 7, nǹkan tó sọ ní verse 3 ó tún wá ń repeat ẹ̀, ó tún wá ń sọ wípé Olúwa tún wá yí wa padà, Ọlọ́run àwọn ọmọ ogun tún wá yí wa padà, kí o sì mú ojú rẹ tan ìmọ́lẹ̀, a ó sì gbà wá là. Àfi tó bá yí wa padà, Olúwa restore us o, wá restore wa, tún yí wa padà, Ọlọ́run àwọn ọmọ ogun, kí o sì mú ojú rẹ kó tan ìmọ́lẹ̀, a ó sì gbà wá là. Bá ṣe lè rí gbàlà leléyìí o. Ní verse 8 ó wá sọ wípé láti verse 8 ẹ máa rí, ó lo bí òwe láti fi describe, láti fi ṣàlàyé irú nǹkan tọ́lọ́run ṣe fún Israeli. Ó ní ìwọ ti mú àjàrà kan jáde ti Egypt wá, ìwọ sì ti mú àwọn kèfèrí láti àárín àwọn kèfèrí ló ti mú wá. Ó mú àjàrà kan jáde kúrò, ó dẹ̀ lé àwọn kèfèrí, àwọn aláìgbàgbọ́, àwọn tó ń gbé ìlú tọ́lọ́run gbà fún Israeli, àwọn tó ń gbé bẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ń bọ òrìṣà, tí wọ́n ń fi àwọn ọmọ tọ́lọ́run fi fún wọn tó fi ń bọ òrìṣà, wọ́n máa ń jó àwọn ọmọ wọn fórìṣà ni. Inú bí Ọlọ́run pé kán pa wọ́n rẹ́ ń bẹ̀. So Ásáàfù sọ pé ìwọ ló lé àwọn kèfèrí yìí, ó lé wọn kúrò lórí ilẹ̀ yẹn, ó dẹ̀ wá tún ilẹ̀ yẹn ṣe. Àjàrà tó mú jáde wá láti Egypt ó wá gbìn síbẹ̀. Àwọn èèyàn títí rẹ̀ ó wá gbìn síbẹ̀ wípé àwọn tèèyàn tèmi ni mo fẹ́, mi ò fẹ́ àwọn tó ń ṣe irú nǹkan táwọn yẹn ń ṣe mọ́, ṣùgbọ́n mo fẹ́ jẹ́ Ọlọ́run kan tí àwọn èèyàn tèmi tí wọ́n á máa bọ, tó yẹ pé mi nìkan ni wọ́n á máa sìn. Ó ní ìwọ ti mú àjàrà kan jáde tí Egypt wá, ó ti ti àwọn kèfèrí jáde kúrò lórí ilẹ̀ yẹn, ìwọ sì gbìn, ó gbìn àjàrà títí ẹ, ó gbìn sílẹ̀ ọlọ́ràá. Ní verse 9 ó ní ìwọ ṣe àyè sílẹ̀ fún, Ọlọ́run really ṣe àyè sílẹ̀ fún lóòótọ́. Ẹ mọ̀ pé Ọlọ́run gbogbo wọn ló ní pé kán pa, wọ́n dẹ̀ clear gbogbo ibẹ̀ yẹn. Ó ní ó dẹ̀ ṣe àyè sílẹ̀ fún àjàrà yìí, ìwọ sì mú, ó jẹ́ kó ní gbòǹgbò àjàrà yìí ó jinlẹ̀, gbòǹgbò ẹ̀ jinlẹ̀ gidi. Ẹ rántí àsìkò David àti Solomon pé Israeli ó fẹ̀ dé òkun, ó fẹ̀ dé Mediterranean Sea nígbà yẹn, níbi tí Israeli tó tóbi sí. Ó ní ìwọ dẹ̀ ṣe àyè sílẹ̀ fún, ìwọ sì mú ta gbòǹgbò jinlẹ̀, ó jẹ́ kó dúró, ó sì kún ilẹ̀ náà. Gbòǹgbò yẹn ta tó kún gbogbo ilẹ̀ ni, bẹ́ẹ̀ ló ń bímọ sí, bẹ́ẹ̀ ni gbogbo nǹkan lọ mú fún Israel, débi pé àwọn ọba tó wá máa kí Solomon pàápàá, àwọn ọba wá láti ìta láti wá máa wo iṣẹ́ Ọlọ́run, láti wá máa wo ògo Ọlọ́run ní Israeli. Ó ní ní verse 10 ó ní a fi òjìji rẹ̀ bò àwọn òkè mọ́lẹ̀ níbi tí àjàrà yìí tó tóbi sí. Àjàrà yìí ó sò tóbi tó jẹ́ pé àwọn òkè ńláńlá àwọn gan wá bòjì lábẹ́ ẹ̀ ni. Ó sò tóbi, nǹkan tí Ásáàfù ń try àti sọ nìyẹn. Ó ní a fi òjìji rẹ̀ bò àwọn òkè mọ́lẹ̀, àti ẹ̀ka rẹ̀ dàbí igi kédárì Ọlọ́run. Ẹ mọ̀ bí igi kédárì ṣe tóbi tó, bẹ́ẹ̀ ni ẹ̀ka rẹ̀ ṣe rí. Ẹ̀ka ẹ̀ wá lọ, ìyẹn ẹ̀ka 12 Israeli yẹn, bẹ́ẹ̀ ni gbogbo wọn wà, tí gbogbo ẹ̀ lọ tán múlẹ̀, tí gbogbo ẹ̀ dùn, tí gbogbo ẹ̀ ṣe dáadáa. Ní verse 11 ó ní igi àjàrà yìí ó yọ ẹ̀ka rẹ̀ sínú òkun. A rí yẹn lákòókò Dávidi wípé lóòótọ́
Israeli ó dé Mediterranean Sea, ọwọ́ ẹ̀ pàápàá ó dé ṣé river Euphrates river Euphrates ni lákòókò tí Dávidi pé wọ́n fẹ̀ débẹ̀ láti Mediterranean Sea yẹn wọ́n dẹ̀ dé river Euphrates níbi tí Ọlọ́run jẹ́ kí Israeli tóbi tó. Ṣùgbọ́n nígbà tó bá dé verse 12 o Asaph wá sọ pé èé ṣe tí ìwọ hà fi ya ọgbà rẹ bẹ́ẹ̀, kí ló wá dé ìwọ Ọlọ́run? Ìwọ fúnra rẹ ló gbin ọgbà yìí, ìwọ ló ní igi àjàrà, ìwọ ló jẹ́ kí àjàrà yìí ó jẹ́ kó tóbi, ó jẹ́ kó gbilẹ̀, ó ní gbòǹgbò, ó bo àwọn orílẹ̀-èdè pàápàá, àwọn òkè ńláńlá àwọn orílẹ̀-èdè wọ́n wá ń wá bòjì lábẹ́ ẹ̀ ni. Kí ló wá dé tó wá fi ọgbà àjàrà yẹn sílẹ̀ tó dẹ̀ jẹ́ kó bàjẹ́ lójú rẹ Ọlọ́run? Ó ní èéṣe tí ìwọ wá fi ya ọgbà rẹ tí gbogbo àwọn ẹni tí ń kọjá lọ lé ọ̀nà wọn wá ń ká. Ó di tọ́lọ́run mọ yí àjàrà yẹn ká nígbà tí wọ́n ti sọ tẹ́ḿpìlì ara wọn àti tẹ́ḿpìlì Ọlọ́run di èérí, táwọn náà ti lọ ń bá wọn bọ òrìṣà, táwọn náà ti lọ ń fi àwọn ọmọ wọn jóná fún òrìṣà. Nǹkan tọ́lọ́run ṣe kó kúrò ńbẹ̀ tí wọ́n ṣe, tọ́lọ́run sọ pé òun ò fẹ́ kán ṣe tó fi pa àwọn yẹn rẹ́, ìyẹn gan lẹ́yìn gan wá rawọ́ sí, ìyẹn gan lẹ sọ pé agbára wà ńbẹ̀. Agbọ́njú wọn lọ, ẹ̀wọ̀n tó wà ní chọ́ọ̀chì wọn gbọ́n, àwa la mọ ọ̀nà méjì. Ẹ̀gọ́ ni, ẹ̀gọ́ of the highest order. Well, Asaph sọ wípé ṣùgbọ́n Olúwa ìwọ náà ló gbin ọgbà yìí o, ìwọ ló jẹ́ kó tóbi. Ìwọ fúnra rẹ báyìí ó dẹ̀ wá ń wo ọgbà náà, ó dẹ̀ rí pé odi tó mọ yíká odi yìí ti fọ́ o. Oríṣiríṣi èèyàn wá ń kọjá, àwọn tó ń kọjá, àwọn àlejò wọn kàn ń ká ni. Igi àjàrà yóò léso dáadáa, jẹ́ kémi náà ká díẹ̀ lọ́fẹ̀ẹ́, wà wọ bẹ̀ wá ká tiẹ̀. Àwọn tó bá tún ń bọ̀ lọ́la, igi àjàrà yìí àwọn á tún ká. Ó ló wá di nǹkan tí oníkálùkù kàn ń ṣe bó ṣe wù ú. Isaiah 5 verse 5 á jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Israeli ni àjàrà náà tí Ọlọ́run dáàbò bò. Òun náà ní pé Israeli ni Ọlọ́run dáàbò bò wọ́n, ṣùgbọ́n hedge yẹn odi tọ́lọ́run mọ yí wọn ká yẹn Olúwa ti ká kúrò. So ní verse 13 ó ní àwọn ìmàdò láti inú igbó wọ́n wá ń bàjẹ́. Nígbà tí ó ti sódi kò sí wọ́ọ̀lù kankan aráàndì ẹ̀ mọ́, so anybody ló lè wọnú ẹ̀. So àwọn ẹranko náà, àwọn ìmàdò, àwọn ìnàkí, àwọn náà sọ pé wẹ́ àjàrà yìí àti ẹ̀mọ̀ pàjàrà yìí wà ń bí tẹ́lẹ̀, so èèyàn lè sún mọ́. Àwọn ìmàdò náà wọnú ẹ̀ láti inú àwọn náà wá, àwọn ẹranko oríṣiríṣi àwọn náà wá ń jẹ ẹ̀rùn, wọ́n jẹ àjàrà yẹn bó ṣe wù wọ́n. Ṣé rí nǹkan tẹ́ṣẹ̀ máa ń ṣe leléyìí o? Á wá di pé oríṣiríṣi nǹkan wá máa wọlé, á wá dàbẹ̀ ní pé kí ló dé? Ṣé èmi nìkan ni mo wà láyé ni? Nǹkan tẹ́ṣẹ̀ máa ń ṣe òní Asaph ń sọ ní gbogbo ibi tí ọgbà ti ká kúrò lára àjàrà yẹn o. Ó ní ìmàdò àti inú igbó wọ́n wá ń bàjẹ́, àti ẹranko ìgbẹ́ wọ́n wá ń jẹ ẹ̀rùn, ìyẹn ni ìparun àti rúdurùdu ló ń jẹ́ bẹ́ẹ̀. Tẹ́ bá lọ ka ìwé oníwàásù Ecclesiastes chapter 10 verse 8, ẹ máa rí wípé ẹ̀ṣẹ̀ ó máa ń remove divine protection ni. Ẹ̀ṣẹ̀ á dẹ̀ ká, á mú hedge yẹn. Tí hedge yẹn tí ó wá dẹ̀ ti sí ńbẹ̀, kí ló máa ń ṣẹlẹ̀? The serpent will bite. Hedge tó wà ńbẹ̀ tẹ́lẹ̀ ni ò jẹ́ kí Sátánì lè ráyè. Sátánì ni serpent, torí pé hedge yẹn odi yẹn wà ńbẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tó bá dẹ̀ ti di pé èèyàn ti fi ẹ̀ṣẹ̀, èyí ti jẹ́ kí odi yẹn kó ká kúrò ńbẹ̀, then the Satan can come in and bite. Nǹkan tó ń ṣẹlẹ̀ exactly sí ọgbà àjàrà tọ́lọ́run gbìn leléyìí. Ṣùgbọ́n ní verse 14 Asaph wá sọ pé Olúwa yípadà, torí ìwọ náà ló gbìn àjàrà yìí, ìwọ náà ló mọ bí odi yìí ṣe fọ́, ó dẹ̀ tún lè ṣe àtúnṣe. Restore the years that the locust, the cankerworm, the caterpillar, the palmer worm, they have eaten, my great army tí mo rán. Ó ní gbogbo ẹ̀ ni mo lè máa dá padà. Ọlọ́run yìí gbogbo nǹkan tó sọnù ó lè dá padà. Ẹ ṣáà rí inú ayé Job wípé within a short time gbogbo nǹkan tí Job sọnù gbogbo ẹ̀ ló dá padà, ìlọ́po méjì ló fún Job padà. Irú Ọlọ́run tá à ń sìn nìyẹn. So Asaph wá ń sọ fún ní verse 14 wípé Olúwa yí padà, return padà sí wa. A mọ̀ pé ó ti yíjú kúrò.
àwa fúnra wa fẹ́ kó yí wa padà, ṣùgbọ́n ìwọ fúnra ẹ Olúwa yí padà sí wa torí o ti yí ojú kúrò, ó wo ọgbà àjàrà ẹ ó wò mọ́, o ti mójú rẹ kúrò. A fẹ́ kó tún padà, a fẹ́ kó padà Olúwa. Ọgbà àjàrà yẹn ìwọ ló ní Olúwa. Ìrètí ta ní nínú rẹ ni wípé tá bá pè ọ́, tá bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, tá bá yí padà, ó ṣèlérí wípé wàá tún padà wá. Olúwa padà wá, yí padà sí wa. Olúwa ń gbàdúrà ní verse 14, yí padà sí wa, àwa ń bẹ̀ ọ́ Ọlọ́run àwọn ọmọ ogun. Wólẹ̀ láti ọ̀run wá, kí o sì wò wá, kí o sì bẹ̀ àjàrà yìí wò. Tún wá wo àjàrà yìí Ọlọ́run. Tó bá wo àjàrà yìí, wá tún mọ odi yíká, wá tún àjàrà yìí ṣe. Kò gbà á lákòókò, kò sí nǹkan tó lè ṣe Ọlọ́run, gbogbo ẹran ara ni ọ́. Ṣùgbọ́n tó bá fi àjàrà yìí sílẹ̀ bó ṣe wà yìí, àjàrà yìí á ṣègbé pátápátá. Kò sí kankan tó máa kù nínú lára àjàrà yìí. So ó wá appease Ọlọ́run wípé Ọlọ́run dẹ̀ ṣèlérí fún wa lóòótọ́. 2 Chronicles chapter 7 verse 14. If my people who are called by my name, if you will humble yourself, tó dẹ̀ yí padà kúrò nínú gbogbo àwọn iṣẹ́ ibi tó ń ṣe, ó ní èmi Ọlọ́run, màá sì tún wò ọ́ látọ̀run, màá sì tún ṣàánú fún ọ. So nǹkan tí Ásáfù ń dìmú nìyẹn wípé divine intervention àti restoration la nílò Olúwa. Return, yí padà, yí padà. Àwa ń bẹ̀ ọ́ Ọlọ́run àwọn ọmọ ogun. Wólẹ̀ láti ọ̀run wá, kí o sì wo ọgbà àjàrà ẹ. Wá tún wá bẹ̀ àjàrà yìí wò, wá wo àjàrà yìí, wá tún wò, kó tún wá tún ṣe. Ní verse 15, ó wá sọ wípé àti àgbàlá àjàrà tí ọwọ́ ọ̀tún rẹ tí ó ti gbìn. Ṣé mọ̀ pé verse 14 ó ní pé kó wá bẹ̀ àjàrà yìí wò. Ní verse 15 ó wá sọ wípé àti àgbàlá àjàrà, àgbàlá tí àjàrà yẹn tó wà, àgbàlá àjàrà tí ọwọ́ ọ̀tún rẹ ti gbìn. Tí ọwọ́ ọ̀tún rẹ̀ gbìn, tá lọ́wọ́ ọ̀tún Ọlọ́run gbìn. Ẹ máa gbọ́ o, ó ní àti ọmọ tí ìwọ ti múlẹ̀ fún ara rẹ̀. Ta lọmọ tọ́lọ́run ti múlẹ̀ fúnra rẹ̀? Ó ní àti ọmọ tí ìwọ ti múlẹ̀ fún ara rẹ̀. Ṣé mọ̀ pé ọwọ́ ọ̀tún Ọlọ́run ọwọ́ agbára ni? Ṣé mọ̀ pé bẹ́ẹ̀ ni Ọlọ́run fúnra ló sọ pé sit at my right hand until I make your enemies my footstool. Tí màá fi àwọn ọ̀tá rẹ, tí màá fi gbogbo wọn sí abẹ́ ẹsẹ̀ rẹ. Ṣé a mọ̀ pé Jésù Kristi òun lọmọ tọ́lọ́run ti fún ara rẹ̀ gangan tó ti múlẹ̀ fún ara rẹ̀. He strengthened him, òun ló strengthen. Mi ìfẹ́ fún wa ní Bible kìíní tó pọ̀ púpọ̀ jù. Màá máa fún láwọn scriptures tó show gbogbo ẹ̀. Bọ́lọ́run ṣe strengthen Jesus Christ, òun ló wà lọ́wọ́ ọ̀tún Jésù. So òun ni ọmọ tí Asaph, even though Asaph nígbà tó ń sọ̀rọ̀ ń bí, Joseph ló ń fi ń sọ̀rọ̀. Joseph ló sì fi ń refer sí wípé kọ́lọ́run mú jáde nítorí pé Ísírẹ́lì òun ni àkọ́bí Ọlọ́run. Ṣé mọ̀ pé ní Exodus 4:22 and 23, nígbà tí Ọlọ́run bínú sí Herod, ó sọ fún Herod, ó ní jẹ́ kí ọmọ mi lọ. Ó ní Ísírẹ́lì ni àkọ́bí mi o. Tó o bá jẹ́ kí ọmọ mi kó lọ sìn mí, ó ní màá pa àkọ́bí rẹ̀. Exodus 4:22 and 23. Ọlọ́run sọ fún Pharaoh bẹ́ẹ̀ wípé ọmọ mi ni Ísírẹ́lì, àkọ́bí mi ni Ísírẹ́lì. So nígbà tí Asaph ń sọ, Asaph fi sọ pé Ísírẹ́lì ò ní àkọ́bí Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tó máa fi ṣe addition, ó la fi mọ̀ pé ó kàn prophesy ni wípé àti ọmọ tí ìwọ ti múlẹ̀ fún ara rẹ̀, ọmọ tó ti strengthen fún ara rẹ̀. So Matthew 2:15 sọ pé ó sì wà níbẹ̀ títí fi di ìgbà tí ó wà níbẹ̀ títí fi di ìgbà ikú Herodu, kí èyí tí Olúwa wí láti ẹnu wòlíì kí ó lè ṣẹ pé ní Egypt ni mo ti pe ọmọ mi jáde. Torí pé Asaph sọ ń bí pé ẹ̀ka tó mú jáde, igi àjàrà tó mú kúrò ní Egypt, tún wá tún ṣe. So kó bá lè ṣe pé nǹkan tó bá ṣẹlẹ̀ ní Old Testament tó gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní New
Testament ó ní wọ́n ṣe sọ pé wọ́n láti gbé Jésù lọ sí Egypt ṣe mọ̀ pé nígbà tí kí Herod tó kú wọ́n gbé Jésù Kristi wọ́n gbé sáré wọ́n gbé lọ sí Egypt so pé ká bá lè kí ọ̀rọ̀ yìí kó bá lè wá sí ìmúṣẹ pé kí èyí tí Olúwa wí láti ẹnu wòlíì kí ó lè ṣẹlẹ̀ pé ní Egypt ni mo ti pè ọmọ mi jáde wá láti Egypt lÓlúwa ti wá sọ pé ókè o ẹ gbé Jésù kúrò ńbẹ̀ nígbà tí Herod tó ti kú ní verse 16 ó wá sọ wípé ó jóná ìyẹn ọgbà àjàrà yẹn ló sì Ásáfù sì rí fàásì ọgbà àjàrà yẹn ó ní ó jóná a ké e lulẹ̀ wọ́n ṣègbé nípa ìbáwí ojú rẹ̀ ìyẹn ọgbà àjàrà tí ó sì sọ̀rọ̀ nípa ẹ̀ ló sọ wípé àwọn ẹ̀ka ọgbà àjàrà yẹn wọ́n jóná ni o wọ́n ké wọn lulẹ̀ wọ́n ṣègbé nípa ìbáwí ojú rẹ̀ Jésù Kristi sọ fún wa ní John 15 verse 6 wípé ẹnikẹ́ni pé òun ni èmi ni àjàrà náà ẹ̀yin sì ni ẹ̀ka wípé ẹ̀ka tí kò bá so èso rere kí ló sọ pé ó máa ṣẹlẹ̀ sí ó ní wọ́n á gé kúrò ó ní wọ́n á sì jó níná ẹ̀ka tí ó tó àmọ́ pé Jésù Kristi òun ni Ásáfù sọ ọ̀rọ̀ nípa ẹ̀ pé Jesus is òní vine òní àjàrà gangan tí Ásáfù sọ wípé so gbogbo ẹ̀ka yẹn àwa ni gbogbo ẹ̀ka tó wà ní gbogbo ara àjàrà yẹn wípé so ẹ̀yin gbénú mi èmi ń gbénú yín ṣùgbọ́n eléyìí tí ò bá so èso rere inú yín kí ló máa ṣẹlẹ̀ sí ó ló máa gé kúrò ní wọ́n máa gé ó máa jóná so Ásáfù sọ verse 16 wípé ó jóná a ké e lulẹ̀ wọ́n ṣègbé nípa ìbáwí ojú rẹ̀ nítorí pé Olúwa ó bá wọn wí ní verse 17 ó ní jẹ́ kí ọwọ́ rẹ kí ó wà lára ọkùnrin ọwọ́ ọ̀tún rẹ nì ta lọkùnrin ọwọ́ ọ̀tún Ọlọ́run Jésù Kristi ni ó ní jẹ́ kí ọwọ́ rẹ kí ó wà lára ọkùnrin ọwọ́ ọ̀tún rẹ nì lára ọmọ ènìyàn tí ìwọ ti múle fún ara rẹ lọ́wọ́ ọmọkùnrin tí ìwọ ti múle nígbà tí Ásáfù ń sọ òun sọ Ísírẹ́lì ló ń pè ní ọmọ Ọlọ́run Ísírẹ́lì ló ń sọ pé ọmọ ọkùnrin Ọlọ́run tó lọ́lọ́run fúnra wọn sọ wípé àkọ́bí mi ní Ísírẹ́lì ọmọ mi ọkùnrin Fáráò tó bá jẹ́ kọ́ ọmọ mi lọ máa pa ọmọ títí ẹ o máa pa àkọ́bí ẹ máa pa ọmọ rẹ ọkùnrin so Ásáfù ń rí nǹkan tí Ásáfù fi ń rí fáàsì nìyẹn but Ásáfù ń prophesy ó ń sọ àsọtẹ́lẹ̀ ni nípa Jésù Kristi nípa bí Jésù Kristi ṣe máa dé láti wá gba gbogbo wa kúrò nínú ẹ̀ṣẹ̀ tẹ́ bá ka Romans 8 verse 34 ẹ máa mọ̀ pé Jésù Kristi ló wà lọ́wọ́ ọ̀tún Ọlọ́run tẹ́ bá ka prophecy Daniel chapter 7 verse 13 to 14 Daniel chapter 7 verse 13 to 14 ẹ máa rí pé Ọlọ́run fún ara rẹ̀ gangan òun ló mú Jésù Kristi lé òun ló strengthen Jésù Kristi nípa bí Jésù Kristi ṣe máa dé òní Daniel sọ ní Daniel 7 verse 13 to 14 so ní verse 18 ló wá sọ pé bẹ́ẹ̀ ni àwa kì yóò padà sẹ́yìn kúrò lọ́dọ̀ rẹ̀ mọ́ tó bá lè jẹ́ kí ọkùnrin tó wà lọ́wọ́ ọ̀tún rẹ̀ nì tó bá lè tún gbéyè dìde fún wa tó bá lè jẹ́ kí ìyẹn wá ṣe kó wá gbà wá là tó bá gbà wá là a máa yí padà torí fúnra wa ti try a lè ṣe a dẹ̀ fẹ́ yí padà so a fẹ́ kí wọ́n fúnra rẹ̀ Olúwa a fẹ́ kó tún yí wa padà a fẹ́ kó yí wa padà a ti try fúnra wa ṣùgbọ́n a lè ṣe a nílò Olúwa kẹ́ ràn wá lọ́wọ́ so ọmọ tó wà ní ọwọ́ ọ̀tún rẹ èyí tí wọ́n fúnra rẹ ti múle tí o bá lè gbé dìde tó bá lè gbé yé dìde a rí gbàlà tá bá sì ti rí gbàlà àwa ò ní padà sẹ́yìn mọ́ bẹ́ẹ̀ ni àwa kì yóò padà sẹ́yìn kúrò lọ́dọ̀ rẹ mú wa yè àwa ó sì máa pe orúkọ rẹ ǹjẹ́ àmọ́ pe orúkọ Jésù Kristi náà ń sìn àti fún lórúkọ tó ju gbogbo orúkọ lọ pé ní orúkọ Jésù Kristi gbogbo orúkọ láti wólẹ̀ ni so òun ra ṣe mọ̀ pé messianic pé ó ń sọ̀rọ̀ nípa Jésù Kristi ni wípé tó bá lè gbé ẹni tó wà lọ́wọ́ ọ̀tún rẹ tó ti mú lè yìí tó bá lè gbé dìde fún wa àrígbàlà
tá bá sì ti rí gbàlà àní padà mọ́, a máa dúró ni, a máa dúró tì ọ́ títí ayé ni. I have decided to follow Jesus. Ṣé mọ̀? No turning back. Kò tún àtúnwẹ̀yìn mọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. No 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 ni àtúnwẹ̀yìn mọ́. Commitment to God. Nǹkan tí verse 18 wà fún nìyẹn. Tó bá ti lè gbé ọmọ rẹ̀ yìí dìde, àní padà sẹ́yìn kúrò lọ́dọ̀ rẹ̀. Wàá mú wa yè, àwa ó sì máa pe orúkọ rẹ̀. So ní verse 19 nǹkan tó ti sọ ní verse 3 and then ló tún wá ń repeat ní verse 19 wípé tún wá yí wa padà torí a ti try a lè yí padà. Ìwọ ni kó wá yí wa padà. Nǹkan tí Jésù dẹ̀ wá ṣe nìyẹn. Àdúrà tí Ásáàfù gbà ó gbà nínú Jésù. Tẹ́ bá níwà kan tí ṣe pé ìwà yìí mo dẹ̀ fẹ́ kò gùn mí kí n ṣe bẹ́ẹ̀ mọ́ ṣe mọ́. Apostle Paul gan sọ pé àwọn nǹkan tóun ò fẹ́ ṣe lòun máa ń ríra ohun tóun máa ń ṣe. Àwọn kan tóun bá ti sọ pé òun ò fẹ́ ṣe yẹn gangan òun lára wọn máa ti òun láti ṣe. Ṣùgbọ́n pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run ẹ̀mí mímọ́ ta ní nínú wa, Olúwa máa ń ràn wá lọ́wọ́ láti lè yí nǹkan yẹn, láti lè yí padà. Tá bá fúnra wa ń struggle pé a fẹ́ yí padà ló máa ṣe ń difficult. Ṣùgbọ́n tá bá béèrè ìrànlọ́wọ́ látọ̀dọ̀ Ọlọ́run pé Olúwa ìwà yìí mi ò fẹ́ mọ́. Ẹ̀ṣẹ̀ ni, ohun tí ò dùn mọ́ ọ nínú ni, mo fẹ́ kẹ́yin yí mi padà. Olúwa dẹ̀ ràn wá lọ́wọ́. A máa rí pé nǹkan yẹn á dẹ̀ easy fún wa láti yí padà. So verse 19 sọ pé tún wá yí wa padà, Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Mú ojú rẹ tan ìmọ́lẹ̀, a ó sì gbà wá là. Bá ṣe lè rí ìgbàlà nìyẹn o. Ojú rẹ kó tan ìmọ́lẹ̀ sí wa. Ta ni ìmọ́lẹ̀ náà? Ìmọ́lẹ̀ aráyé. Jésù Kristi ni ó ní ìmọ́lẹ̀. Àwa náà tá bá dẹ̀ ti gba Jésù Kristi, àwa náà a ti di ìmọ́lẹ̀ ayé. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú wípé mo ti sọ láti nígbà tá a bẹ̀rẹ̀ wípé ó easy fún wa láti sọ pé kí ló tiẹ̀ ń ṣe Ísírẹ́lì. Ẹ wo irú nǹkan tọ́lọ́run ṣe fún wọn. Ẹ wo bó ṣe gbé ọgbà àjàrà, ó mú èso yẹn ó mú jáde wá láti Íjíbítì nínú oko ẹrú láàrin àwọn ọ̀tá. Ó dẹ̀ mú jáde, ó dẹ̀ ṣẹ́gun gbogbo ọ̀tá tó wà lórí ilẹ̀ ibi tó mú wọn lọ, ó ṣẹ́gun fún wọn. Ó clear ilẹ̀ náà fún wọn ní ilẹ̀ ọlọ́ràá. Ó dẹ̀ gbin àjàrà yẹn. Àjàrà yẹn dẹ̀ hù, ó ní gbòǹgbò, ó gbin ilẹ̀, ó dẹ̀ tóbi. Ó tóbi débi pé ó fẹ̀ dé òkun níbi tó tóbi tó. Gbogbo àwọn èèyàn ń wò ó ní wípé kò dẹ̀ sí ọ̀tá kankan tó lè so mọ́ àjàrà yẹn. Ó dẹ̀ mọ odi yíká. Ṣùgbọ́n kí ni àwọn èèyàn náà ṣe? Níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀ sí Ọlọ́run tó gbin àjàrà náà. Níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan èérí. Àwọn nǹkan tí ò jẹ́ kí inú Ọlọ́run kó dùn. Ọlọ́run sì kúrò láàrin wọn. Nígbà tí Ọlọ́run sì ti kúrò, odi tó máa yí wọn, odi náà ńṣe ló di ògiri àlàpà, ńṣe ló fọ́ dànù. Oríṣiríṣi wá ń wọnú rẹ̀ bó ṣe wù ú. Ìmàdò á wá, ẹranko á wá, èèyàn gan á wá. Ó wá di anything ló ní access sí láti lè ṣe bó ṣe wù ú. Gbogbo wa la rí o. Kì í ṣe pé a kàánú Bible nìkan. A rí pé ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ibi ló máa ń gbẹ̀yìn wọn, kì í ṣe páàrẹ̀. Kí ló wá dé téèyàn tún fi ẹ̀ṣẹ̀ ṣeré? Kí ló wá dé? Ṣé ṣẹ́rẹ́ tó máa ń rò pé tóun bá kan ti ẹ̀dẹ̀ ṣe bẹ́ẹ̀ ó máa mú jẹ ni? Ṣé nǹkan tí irọ́ tí Sàtánì máa ń pa fún àwọn èèyàn nìyẹn? Because aláti ronú ara wa o. Wípé ẹ̀ṣẹ̀ yìí gan kí ni, kí lèèyàn ń gbà sí, kí lèèyàn ń rí bẹ́ẹ̀. Nǹkan tó yẹ pé èèyàn á ṣe, á tún lé èèyàn ká, á fọ́ gbogbo nǹkan, ó tiẹ̀ lè mú ikú dání pàápàá. Kí lèèyàn wá ń ṣe fún? Kí lèèyàn ń ṣe fún? So báwo la ṣe lè yẹra fún àwọn àṣìṣe wọ̀nyí? Ásáàfù sọ fún wa wípé àfi k'Ọlọ́run tàn mọ́lẹ̀ ojú rẹ̀ séèyàn nìkan ni o. Jésù Kristi ni ìmọ́lẹ̀ náà o. He is the light of God o. Àfẹ́ni tó bá ní Jésù Kristi tó dẹ̀ dúró, òun nìkan ni ó di yẹn. Ó ní ò ṣe ní yẹ̀ o. Òun nìkan lọ̀tá ò ṣe ní ráyè wọ ọbẹ̀ o. Torí Jésù Kristi yìí, òun ni olùṣọ́ àgùntàn rere. Ó dẹ̀ máa ń tọ́jú àgùntàn rẹ̀ ni. Kò kì í fi àgùntàn rẹ̀ sílẹ̀ fún yà o. Jòhánù orí 10 ẹsẹ̀ 11, John 10:11. Ó ní èmi ni olùṣọ́ àgùntàn rere.
olùṣọ́ àgùntàn rere ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àgùntàn ni. Olùṣọ́ àgùntàn rere ó lè kí àgùntàn kẹ́yọ kan bá sọnù nínú ẹ̀, ó lè fi àwọn tó kù sílẹ̀ kó lọ wá ẹyọ kan yẹn lọ. Olùṣọ́ àgùntàn rere kò kí ń gbà kí ẹranko àbí kòkòrò lásán kò kí ń gbà kan jẹ ìkan nínú àwọn àgùntàn òun. Olùṣọ́ àgùntàn rere ni Jésù Kristi. Ṣùgbọ́n tó wá wà ńbẹ̀ ni wípé ní John 15 verse 5 to 6 verse 6 yìí tó lákòókò wá ti ń lọ, John 15 ní verse 6, ó ní bí ẹnìkan kò bá gbé inú mi, a máa gé sọnù kúrò nínú bí ẹ̀ka tó tí Ásáfù sọ̀rọ̀ ń pa ẹ̀yin ni o. Ẹ lè ka 5 and 6. Torí ó sọ wípé èmi yìí ni ọgbà àjàrà, igi àjàrà tá à ń sọ, gbogbo yín ẹ̀yin ni ẹ̀ka tó wà ń bẹ̀. Àbátá bá ti dùn àtúnbí ni o, ẹ tó ti fa ayé ẹ̀ fún Jésù ẹ̀ka ni. Ṣùgbọ́n ẹ̀ka tí ò bá so èso rere, kí ló máa ṣẹlẹ̀ sí? Wọ́n máa gé kúrò ni o, ó máa yapa, ó máa ya. Jésù Kristi sọ pé ó máa yá kúrò lára òun ni. Wọ́n máa gé dànù, ó máa gbẹ, wọ́n á dẹ̀ sun bí iná. Bí Ásáfù ṣe sọ wípé iná wa ń jó ẹ̀ka igi àjàrà yẹn, bó ṣe máa ń rí fún ẹni tó bá wà ní Jésù ṣùgbọ́n tí ò so èso rere, tó jẹ́ pé iṣẹ́ ibi tó jẹ́ pé òun ló sì ń ṣe, willful sin, ẹ̀ṣẹ̀ àmọ̀ọ́mọ̀dá tó jẹ́ pé òun ló sì ń ṣe. So tó bá jẹ́ pé o ti gba Jésù Kristi ṣùgbọ́n ìwọ fúnra ẹ mọ̀ pé nísìnyìí ẹ̀ka ẹ wọ́n ti gé ẹ̀ka ẹ kúrò tipẹ́tipẹ́, ó tiẹ̀ ti gbẹ, Ọlọ́run ò tí ì jẹ́ kán fi iná sun, oore ọ̀fẹ́ ṣì wà o láti tún padà. Bí Ásáfù ṣe sọ wípé Ọlọ́run tún yí padà sí mi, Olúwa yí padà sí mi, yí padà sí mi, èmi fúnra mi mo ti ṣe tán, ìwọ ṣáà ràn mí lọ́wọ́, mi ì lè ranra mi lọ́wọ́, Olúwa yí padà sí mi, mo tún fẹ́ padà, mi kò sọ́lọ́run mìíràn níbí kankan, ìwọ nìmọ́lẹ̀ ayé, inú òkùnkùn ló wà, Olúwa tọ̀mọ́lẹ̀ rẹ sí mi, mo fẹ́ padà sọ́dọ̀ rẹ. Àbí o tiẹ̀ tí ìmọ̀ Jésù nígbà kan ti tiẹ̀, o kàn ṣe ń paint the world red, o tiẹ̀ mẹ̀ṣẹ̀, o mẹ́lẹ̀ tí ó jẹ́ṣẹ̀, o kàn bá wa wá sórí òkè Síónì, wọ́n lọ ń gbàdúrà bí àdúrà dẹ̀ ń gbà, ìwọ náà dẹ̀ wá. O tiẹ̀ tí ìmọ̀ Jésù Kristi yìí, o tí ìmọ̀ pé òun ni ọ̀nà, òun ni ìyè, kò sọ́nà mìíràn lẹ́yìn Jésù Kristi yìí o. Ọ̀nà kan ta lè fi gbà rí Ọlọ́run, ta lè fi gbà débi tọ́lọ́run wà, ọ̀nà kan tó ń jẹ́ ọ̀nà ìgbàlà, Jésù Kristi yìí nìkan ni o, kò tún sọ́nà mìíràn, kò sọ́nà mìíràn mọ́. Téèyàn bá dẹ̀ ti gba Jésù Kristi yìí, èèyàn dẹ̀ máa tọ ọ̀nà yẹn lọ ni, kò tún ní kọ́ná, kò sí kọ́mọ́, kò sí pé èèyàn tún yà síbì kan, èèyàn á máa tẹ̀lé Jésù Kristi, èèyàn á dẹ̀ tẹ̀lé dópin ni. So tó bá fẹ́ gba Jésù Kristi sínú ayé rẹ̀, ìwọ náà fẹ́ jẹ́ ẹ̀ka inú àjàrà yẹn, àjàrà tó beautiful, àjàrà tó lẹ́wà tí wọ́n mọ odi iná yíká, ṣé kò wù wọ́n kó jẹ́ ẹ̀ka irú àjàrà bẹ́ẹ̀ ni? Tó bá fẹ́ gba Jésù Kristi, àbí ìwọ tó jẹ́ pé ẹ̀ka ti tiẹ̀ ó ti gbẹ, wọ́n ti yá kúrò tipẹ́tipẹ́, ó ti wà ńlẹ̀, kánkàn sún ná nìkan ló kù, oore ọ̀fẹ́ wà kó padà wá, kó wá gba Jésù Kristi sínú ayé rẹ̀. Àwa méjèèjì, ẹ tó bá wà ní group ọmọ tí mo pè méjèèjì, ẹ jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa ra mi ní ẹlẹ́ṣẹ̀ nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹni tó bá sì sọ bẹ́ẹ̀ láti inú ọkàn rẹ̀ wá, tó dẹ̀ fẹnu ara rẹ̀ sọ, tó dẹ̀ gbé kírọ̀sì títí ẹ̀ tó ń tẹ̀lé Jésù, tí ò tún wẹ̀yìn, tí ò tún wá apá ọ̀tún, tí ò tún wá apá òsì, tí ò sọ tẹ́ḿpìlì ẹ̀ di èérí, Olúwa sì kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè lóòótọ́. Wá sì tún máa kọ́ mansion títí ẹ̀. Jésù Kristi gan inú wa á máa dùn, àwọn áńgẹ́lì á máa dùn, inú wa á máa dùn ní lọ́run. Lọ́jọ́ náà àá ríra,
ayọ̀ mọ́ ara wa lórúkọ Jésù. I have decided to follow Jesus. I have decided to follow Jesus. I have decided to follow Jesus. No turning back, no turning back. Mo ti ṣèlérí láti sin Jésù. Mo ti ṣèlérí láti sin Jésù. Mo ti ṣèlérí láti sin Jésù. N ò ní padà, n kò ní padà. Thank you, Lord Jesus. Thank you, Ma. The Lord bless you all in Jesus' name.